bó ṣe ń bẹ̀rẹ̀ nìyí o. Ìjọba afọ́jú àti tàdìtì. Nítorí káfọ́jú lè mọ̀ pé jí fẹ́ bọ́ lulẹ̀ látọ̀run lòjò ṣe ń kù. Kíkú òjò ní sàmì fàfọ́jú. Nítorí kádìtì bá a mọ̀ pé jí dé tán látọ̀run lòjò ṣe ń ṣú. Ṣíṣú òjò, àpẹẹrẹ fádìtì ni kó lè mọ̀ pé gudugbẹ̀ fẹ́ já. Ṣùgbọ́n ìjọba Nàìjíríà di létí, wọ́n sì tún fọ́ lójú. Bí wàhálà bá wà lọ́ọ̀kan wọn báyìí, wọn ò ní rí i. Báriwo sì ń lọ lọ́tùn lósì lórí ọ̀rọ̀ kan, wọn ò ní gbọ́. Ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣèwọ́de kiri ìlú gbogbo báyìí nítorí pé àwọn olùkọ́ wọn ò ṣiṣẹ́, tí wọ́n sì ti gbogbo yunifásitì pa là ń wí o. Bó bá sì jẹ́jọba tó létí, tó sì gbọ́ràn lání ni, wọn ó ti mọ̀ pé wàhálà ló ń rìn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí o. Ṣùgbọ́n wọn ò ní rí i. Ó dìgbà táwọn akẹ́kọ̀ọ́ bá bẹ̀rẹ̀ sí dáná sun dúkìá ìjọba, tí wọ́n ń bà àwọn ohun ìní yunifásitì jẹ́, táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí yìnbọn lù wọ́n, táwọn náà ń jùkò lọ́lọ́pàá ìjọba. Nígbà náà níjọba yóò bẹ̀rẹ̀ sí sá kàbàkàbà, tí wọ́n máa gbéwèé àtẹ̀jáde ìròyìn oríṣiríṣi síta, tí wọn ò ní sọ péjọ́ àwọn ni o. Wọn ó láwọn alátakò kan tí wọ́n fẹ́ bàjọba àwọn jẹ́ ni wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí. Àwọn DSS ò sì sáré ṣàlàyé páwọn ṣẹ̀ṣẹ̀ rí i ni, páwọn kan ti ṣùpàǹpà láti borílẹ̀-èdè yìí jẹ́ mọ́ Buhari lórí. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ kékeré tí kò yẹ kó di wàhálà rárá leléyìí o. Àwọn akẹ́kọ̀ọ́ yìí ń bínú nítorí páwọn olùkọ́ wọn ò ṣiṣẹ́. Ta ni ó wàá ṣe? Gbogbo ìjà tó ń lọ láàrin ASUU, ìyẹn ẹgbẹ́ àwọn olùkọ́ yunifásitì àti tìjọba àpapọ̀, wọ́n fi ń ba ayé àwọn akẹ́kọ̀ọ́ wa jẹ́ ni. Àwọn olùkọ́ yìí ń jà sẹ́tọ̀ọ́ tiwọn. Ìjọba lòun ò lówó, ṣùgbọ́n kò sẹ́ni tó rántí àwọn akẹ́kọ̀ọ́ nú ọ̀rọ̀ yìí. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń fọ̀rọ̀ wọn há lẹ́gbẹ̀ẹ́ kan pé kò sí irinṣẹ́ táwọn ò fi kọ́ wọn. Èyí tó pọ̀ jù lọ́dọ̀ àwọn olùkọ́ létò owó oṣù tí wọ́n ń gbà àtowó orí tíjọba yóò yọnu owó wọn. Kò séyìí tó jàǹfààní àwọn ọmọ yìí. Àtàwọn olùkọ́ àtìjọba Nàìjíríà, wọ́n kàn sàwọn akẹ́kọ̀ọ́ yìí sí kolombo ni. Àwọn ọmọ tó jáwọn lọ́jọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Àwọn ọmọ tó jẹ́kọ̀ọ́ tá a bá fún wọn ni ó fi hàn bóyá wọ́n lè gbórílẹ̀-èdè yìí ga, àbí wọn ò gbé ṣubú. Àwọn ọmọ tí wọ́n léegun ọ̀dọ́ lára. Àwọn ọmọ tó yẹ kí ìjọba àtàwọn olùkọ́ fẹsẹ̀ wọn lọ́nà tí wọ́n ò fi wúlò, tí wọ́n ó sì lè ṣàǹfààní fórílẹ̀-èdè yìí. Gbogbo ìwà pálapàla tó ń tọwọ́ àwọn ọ̀dọ́ wá láwùjọ wa báyìí, ìwà adigunjalè, wíwó oògùn owó kiri, ìjínigbé ṣòwò àti finirúbọ, gbogbo ìwà yìí ò lè wà lọ́wọ́ àwọn ọmọ yìí bí wọ́n bá lẹ́kọ̀ọ́ tó dára, tíléèwé sì gbà púpọ̀ nú àkókò wọn. Ńgbà takẹ́kọ̀ọ́, ọmọ tó léegun báyìí lára bá wà nílé fódìdí oṣù 6 láì ṣe kinní kan, kí nírú ọmọ bẹ́ẹ̀ ò lè yà sí gbòòrò. Báwo ni yóò ṣe bá léèwé mú ńgbà tí wọ́n bá wọlé pàápàá? Wàhálà tó ń tọwọ́ àwọn ọ̀dọ́ wá lásìkò yìí, èyí tí ìjọba àtàwọn olùkọ́ yìí ń dá sílẹ̀ ló ń jóun. Wàhálà míì ló ń bọ̀ yìí o. Ẹ tètè yanjú ọ̀rọ̀ àwọn olùkọ́ yìí, káwọn ọmọléèwé wọ̀nyí yéé rìn kiri o. Bí bẹ́ẹ̀ kọ́, bó bá ṣẹlẹ̀ lóòótọ́, apá ìjọba yìí pàápàá kò ní í ká o. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.